وأزكى صلاتي للنبي محمد وأزكى صلاتي للنبي محمد لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد محمد محمد ساد الناس كحلا ويافها وزاد على الأملاك أيضا محمد وزاد على الأملاك أيضا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. آمين. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ á pariwo ọpẹ́ náà sókè. alhamdulillah. gbogbo ẹni ó bá rí pọ́pẹ́ tó sóhun kó sọ pé alhamdulillah. alhamdulillahi rabbil alamin. ẹ jẹ́ á wá dìde sókè ká pariwo ọlọ́run bí ti jẹ́. Allahu akbar. pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. pé ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. Allahu akbar. abẹ́ ọlọ́run. oríire la bá wá sí bíbà yìí. oríire náà ní máwọn ẹnìkan joyè láàrin wa lénìí. oríire náà lọ́mọ́sà pín kárí gbogbo wa. Àmín. kádàrá burú májè ó kò lé wa lórí o. Àmín. àánú rẹ̀ là ń wá ọlọ́run. ọba ti wulẹ̀ káyé ó nira tó káyé ó bàjẹ́ tó má da ọwọ́ àánú rẹ̀ dúró lórí wa. Àmín. jẹ́ ká ṣoríire. Àmín. yáàrí tiwa náà sí láyé. Àmín. sì jẹ́ arábọ̀ dáadáa lórí jẹ́ fọ́lọ́hun. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ jẹ́ ká jókòó. tọ́ àdúgbò fọ́lọ́hun jàmá. alhamdulillah. mo kí lẹ́yìn tí mo délé kábíyèsí tí mo kí kábíyèsí mo wá kí bàbá wa chief imam gbogbo ìlú Àpòmù dáadáa tọ́lọ̀ ń ṣe fún yín ò ní bàjẹ́ o. Àmín. ẹ nàjà yín kalẹ̀ o. Àmín. ẹ nàjà yín kalẹ̀ o. Àmín. ẹ nàjà yín kalẹ̀ o. Àmín. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí àlùfáà wa. Àfáà Mansur. àfáà wa Mansur tó ṣe
alátọ̀nà mi tún wọ ìlú Àpòmù. Àwọn èèyàn ní mo délùú Àpòmù rí. Kò yé wọn. Àyàfi kí n sọ bí mo ṣe jẹ́ ń bẹ̀. Ìlú Àpòmù ó wà nínú ìlú àkọ́kọ́ tí mo ti bẹ̀rẹ̀ wáàsí. Mo kúrò ní ìlú Àpòmù ń bí báyìí. Àpòmù náà ni ìlú tí mo kọ́kọ́ dé rí. Kódà mo tún wá wọ oko Àpòmù lọ. Ọjà kan tí a ń pè ní Àwálà. Zọ́ọ̀mà. Àwọn èèyàn mi tí wọ́n ṣe alátọ̀nà mi dé ìlú Àwálà. Bàbá wa ìmáàmù àgbà níbẹ̀ nílùú Àwálà ńgbà náà. Ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Láìpẹ́ yìí ọmọ yín kan Alhaji Adam tó ti di ìmáàmù ní kí lorúkọ rẹ̀? Mọ̀wé. Bóyá Mọ̀wé ni. Mọ̀wé. Àdúrà mi gbà. Olóúnjẹ àdúrà mi gbà. Ó wá sọ́dọ̀ mi pé òun fẹ́ ṣe wáàsí. Mbọ̀ wá ní Àpòmù lòun ti wá. Mo ní sọ ọmọ Àwálà. Ó lóun máa. Ọ̀nà wo ló fi dọ́dọ̀ mi? Ó ní bàbá, ọládùá bàbá mi lọ́gbà lórí mi. Ó ní kí làdúà náà? Ó ní èmi ni ọmọ kéwù àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fà lé yín lọ́wọ́ nígboro Àwálà. Wa tilkal amsalu nadribuha linnasi wa ma ya'qiluha illa al-alimun. Tí mo bá ọ̀rọ̀ tí mo ń sọ yìí délẹ̀, gbogbo wa tá a wà ń bí tó bá mọ̀ pé Ọlọ́run ń jọ́ lọ́hùn. Gbogbo ẹni tó bá wá síbí ilé ní tó mọ̀ pé Ọlọ́run ń jọ́ lọ́hùn, torí kìí ṣe gbogbo alamọ̀ pé Ọlọ́run ń jọ́ lọ́hùn. Gbogbo wa kọ́. Ṣùgbọ́n gbogbo ẹni ọba mọ̀ pé Ọlọ́run ń jọ́ lọ́hùn, ẹ lọ́ọ́ bá mi gbé rọ́bà tẹ́ ẹ fi ń gbowó yẹn gbé síbẹ̀ yìí. Ẹ gbé sí àárín. Ìwọ tó o bá fẹ́ k'Ọlọ́run ó yọ́nú sí ọ, tó o fẹ́ ìdẹ̀ra Ọlọ́run, nítorí pé ntọ́lọ́run ṣe fún mi lénìí mi ò ní gbàgbé ẹ̀ láéláé. Àpòmù jọ́hún náà lọ́wọ́ dàbá yìí. Orin ó ti di gbóró. Gbogbo tí mo fi dá Àpòmù mà, tí mo bá ń lọ sọ́dọ̀ màmá tó bí màmá mi lágọ̀ọ́ Òwu. Ó ní mo fi gba Àpòmù kọjá. Tá a bá sì gbé mọ́tò bàbá wa tá a bá ń lọ ń jọ̀hún, Àpòmù náà láti dúró. Gbogbo àwọn tọ́mọ yẹn á jẹnu àwọn ẹbí mi ni wọ́n jiyẹn tí wọ́n yó. Mo wá dórí tàbí wọ́n ti ń jiyẹn lónìí, mo ní Ọlọ́run àti wọ́n tún rí bíbà yìí láyé. Wọ́n ti ní kàrà amúfẹ́lò nadribuha linnasi. Wa ma yaqiluha illa al-alimun. Wa ma yaqiluha illa al-alimun. Wa ma yaqiluha illa al-alimun. Bá a ṣe jọ wà ní yọ 1960 yọ kúrò ní ọjọ́ orí rẹ̀. Tó bá jẹ́ pé o ti dáyé ìgbà yẹn. 1960. Mo kúrò ní Àwálà ni mo lọ fún independence Nàìjíríà nígbàdàn gbàdàn. Wá yọkú. Ó láàdápò mú rí. Ẹgbẹ́ akábíyèsí ní Nròpẹ́ dádúgbò mọ́ ní àdúgbò. Àwọn ní òpó sí jọ́lẹ̀. Ìwé ìdáyé gbà náà. Wọ́n ti rí kàrà amúfẹ́lò nadribuha linnasi.
يعقلها وما يعقلها إلا العالمون وما يعقلها إلا العالمون. lórí pé mi kó owó síbẹ̀ owó ọpẹ́ náà ni. owó ọpẹ́ mi nìyẹn. Gbogbo ẹni tó bá wá dọ́lọ́mà tó mà kọ́lọ́mà nánà ní tòní oní ẹ̀ ló sì máa jẹ́ tọ̀lá dìde kó o débi rọ́bà yẹn. ayé ọpẹ́ tí yọ àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. ayé ọpẹ́ tí yọ. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. ayé ọlọ́run àgbà ọpẹ́ àwa. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. ọlọ́run àgbà ọpẹ́ àwa. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Bọ́pẹ́ ọba tọ́ sí ọmọ òye àti dìde. dúpẹ́ Ọba bá tọ́ sí ayé ọdún ọpẹ́ tí yọ. Àtúgbà mi wá. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Àtúgbà mi wá. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Ilé Ọlọ́run máa fi ìṣòpé. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Ọlọ́run máa fi ìṣòpé. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Bọ́pẹ́ bá tọ́ sí ọ débẹ̀. Bọ́pẹ́ ọba tọ́ sí ọ àti jọ̀gbọ́. dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Ilé Ọlọ́run àgbà ọpẹ́ àwa. àti dúpẹ́ ayé ọpẹ́ tí yọ. Àbẹ̀ Ọlọ́run afọ̀kànso rẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ń tá a rí níwájú àtẹ́tà àti wò sẹ́yìn. Tá a fi wá ń dúpẹ́ lónìí, dákun má jẹ́ ó bàjẹ́ o. Àmín. Dákun má jẹ́ ó bàjẹ́ o. Àmín. Ọlá Nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wọ́n wá wo ọmọ mi Mansour yìí tó wá gbé adé lù yìí padà. Allah. Ó sà ń jẹ́ mọ̀ fún mi ní. Allah. Ó ń jẹ́ mọ̀ fún mi pé Mansour ni ó tún gbé mi padà ìwáṣẹ́ kó. Àmín. Oríire rẹ̀ ò ní dorí burú o. Àmín. Ẹ̀mí rẹ̀ ó gùn 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 o. Àmín. Ọlá títóbi Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ̀mí rẹ̀ ó gùn. Àmín. Ọ̀nà ọjà rẹ̀ kalẹ̀. Àmín. Ọ̀nà ọjà rẹ̀ kalẹ̀. Àmín. Ẹyin gẹ́gẹ́ lọ jẹ́ lọ́wọ́ màmá tó bí ọ ò ní fọ́ mọ́ màmá náà lójú. Àmín. Àbẹ̀wò Ọlọ́run jẹ́ kó ló lọ́kọ̀ kẹ́ màmá náà. Lórí pọ́ mo olóríire ni ọ́. Èkó ló ti rí mi tó fi dọ̀rọ̀ pé mo dápò. Dáadáa tọ́lọ̀ sí fún òní bàjẹ́. Àmín. Ọlọ́dẹ wa Muhammad. Ẹ bá mi sa alámìnẹ̀sára fún bá àti sa fáwọn èèyàn ńláńlá. Ọlọ́run ọlọ́dẹ wa Muhammad. Sallallahu alaihi wasallam. Kádàrá kúrò ní kò lé ọ lórí o. Àmín. Kádàrá kúrò ní kò lé ọ lórí o. Àmín. Ọlọ́dẹ wa Muhammad. Ẹ bá mi sa alámìnẹ̀sára yẹn bismillah. الرحمن الرحيم ورفعنا لك ذكرا 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. Ẹ wá jẹ́ káwa náà ká wo àtẹ́lẹwọ́ ọwọ́ ọ̀tún ká fi kéyìn náà tẹ́yìn náà. Bàbá yẹ ọwọ́ méjèèjì wò ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlà tó wà ń bẹ̀. Ó lè jọ bí ẹni kọ́ papọ̀ mọ́ra wọn kò ṣe déédéé ara wọn rárá. Wá wo ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún rẹ.
ó ní owó káfí wájọ kẹ́yìn àtẹ́yìnà pẹ̀lú ògbó ọlọ́run tó ọba dà láníyàn lónìí yóò sì ṣẹ níwájú ọlọ́run. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Tọ́ àtọ̀rọ̀ fún àwọn tó nílùú. Bàbá wa Imam dáadáa yín ò ní bàjẹ́ o. Ọlọ́run ó fún yín láṣeyọrí o. Àmín. Síwájú kí a tó dé gbangba ń bí gbà mo dọ́dọ̀ kábíyèsí ròyìn yín. Àwọn àpẹẹrẹ kan tí mo ti rí ń dọ̀hún tí àwọn èèyàn ń sọ pé ẹ yí padà. Bàbá kábíyèsí nígbà tó ń débẹ̀ náà làwọn tún yí padà. Ẹ kọ́ ṣọ́ọ̀bù síwájú mọ́sálásí rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ kọ́ èmi ò sì máa ń tẹ̀ ń wá owó ẹ̀ ń wówó gan. Wọ́n ní wọ́n ti ọ̀tá lẹ́ẹ̀dọ̀ bí. Wọ́n kọ́ ọbẹ̀. Èyí tí kábíyèsí ṣe nù. Kábíyèsí mọ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ta lè ojú mọ́sálásí. Ọmọ Ìgbò. Owó lẹ́ẹ̀pẹ́ ní ni àbí kí ni? Ilẹ̀ ń wá káàkiri. Ilẹ̀ ń wá Imam. Ọlọ́run wá ní ẹ débẹ̀. Ẹ wá jagun lórí ẹ̀ pé ara lè yí padà lọ́wọ́ ẹni ọ̀rá ni o. Àfi ká wo nǹkan kan gbọ́dọ̀ dílé Ọlọ́run lọ́wọ́. Wọ́n yí ra lẹ̀ mọ́sálásí ilé òòṣà ni ẹ máa rà. Èèwọ̀ ni. Ilé òòṣà. Àbí Ọlọ́run ẹ ti rí sẹ́yìn ò ṣe ẹ sì rábọ̀ rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rábọ̀ rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Torí gbogbo ilé tí ń bẹ ní ìlú Akòmọ́mbí gbogbo ẹ̀ ní ó padà dahoro. Mọ́sálásí nìkan ni ó kù. Ebi wọ́n ló ní ilé tó ń wá ọ wá bẹ̀ ńgbà tó o bá ti sí bẹ̀ mẹ́nìkan ọ̀wá ọ máa. Ẹ wá dúró ilé tó ti dahoro nísìnyí. Ìwọ náà tó wá ń bẹ tó ń tún lè rẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọkàn tún ń ṣe ní. Sáwọn ọmọ rẹ láwọn ó gbé bẹ̀ ni. Wọn ò ní gbé bẹ̀ yóò padà parẹ́ náà ni. Ṣùgbọ́n mọ́sálásí ò ní parẹ́. Àbí Ọlọ́run. Dáadáa tó lọ́n ṣe fún yín Ọlọ́run ní jí ọba jẹ́. Bàbá ẹ̀mí yóò gùn o. Ẹ̀mí yóò gùn o. Ẹ̀mí yóò gùn o. Lórí dáadáa, lórí ìdùnnú, lórí wàhálà ìdálà kábíyèsí ti ròyìn yín. Pé ìmáàmù wa dáa púpọ̀, ìmáàmù wa ó sì ní akíkanjú àgbàlagbà dẹni yín. Ẹ sì sí ẹ fi dàgbà báyìí náà ẹ̀mí yóò gùn. Ẹ̀mí yóò gùn. Gbogbo ọmọ tó wá jáde lára yín wò ní ṣerú ayé. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Lẹ́yìn tí mo ṣàdúrà fún Hájì wa Mansour, mo kí gbogbo ẹ̀yin olóyè pátá. Òkè ẹ mà jù báyìí lọ àbí àwọn yòókù dà. Àwọn yòókù ti lọ dálejò náà. Ebi tiẹ̀ lè ti máa pa wọ́n. Bẹ́ẹ̀ni, àti bọ́ sọ́wọ́ ọ̀rọ̀ lẹ́. Ẹ̀yin ìyàwó olóyè, ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ẹ̀mí yín ó gùn. Àmín. Ẹ lọ́lá. Àmín. Ẹ lókìkí ire. Àmín. Àwọn ọmọ yín ó sọ yín lórúkọ rí. Àmín. Ọlátẹ́lẹ̀ wa Muhammad. Sallallahu alaihi wasallam. Lórí ìdùnnú àtayọ̀ lẹ́fi jóye yìí o, ìbànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ o. Àmín. Lẹ́yìn náà mo ṣàdúrà fún àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ oyè. Oyè àwọn àgbàlagbà lẹ́jẹ̀ yìí. Wallahi tallahi. Àbí oyè àwọn àgbàlagbà ó lẹ́jẹ̀ yìí. Wọ́n tún wá farabalẹ̀ láti gbà. Ẹ tún wá farabalẹ̀ láti gba oyè náà. Ẹ dàgbà. Àmín. Ẹ dàgbà. Àmín. Lórí ọlá ni o. Àmín. Lórí òkìkí dáadáa. Àmín. Lórí owó. Àmín. Lórí iyì. Àmín. Lórí ẹ̀yẹ. Àmín. Lórí orúkọ rí. Àmín. Ọlátẹ́lẹ̀ wa Muhammad. Ẹ ní máa padà sí ibùrú. Àmín. Ọ̀làlá hàwùlà. Wala quwwata illa billahil aliyyil azim. Ó wu Hájì Mansour pé wáàsí ni Ká ṣe púpọ̀ àwa lónìí. sí.
púpọ̀ lénìí bẹ́ẹ̀ni. ṣùgbọ́n njọ́ a bá fẹ́ ṣe wáàsí olóyè ò ní sí njọ́ náà Tó bá sì wà kò ní pọ̀ tó gbogbo báyìí. wọn lájọ joyè kan náà njọ́ náà wà pátá gbogbo obìnrin tó wà mí ni ó jẹ ìyá àdínì pátá gbogbo èyí tó wà mí ni ó jẹ ìyá súnà pátá gbogbo àwọn ọkùnrin náà wà náà wà á jẹ bàbá àdínì lọ so njọ́ náà yóò rí bẹ́ẹ̀ àwọn ẹni tí a fẹ́ gbowó lọ wọn tí wọ́n wà lágbo ń bí. bẹ́ẹ̀ni Alhaji Taofik bàbá àbèjì. Alhaji Taofik tí wọ́n wà ń bí. Alhaji Muhammadu Taofik bàbá àbèjì. ẹ máa bọ̀ wá. àwọn dà. ẹ dákun ẹ tètè dá wa lóhùn nítorí àwọn àgbàlagbà tí wọ́n jókòó ní òrùn yìí. Alhaji YTK láti Èkó. YTK